Màmá irú èèyàn wo ni Olúalọ́ gan jẹ́ pásítọ̀ Olúalọ́? Tí gbogbo àwọn èèyàn mọ̀ sí wòlíì láìbíìsì irú èèyàn wo ni? Ènìyàn burúkú ni o, ènìyàn burúkú ni o, ènìyàn burúkú. Ayé òun ọ̀run. Ọlọ́dàá mi á dẹ̀ ṣèdájọ́ fún, orí mi á ṣèdájọ́ fún o. Ẹlẹ́dàá mi wú orí mi á ṣèdájọ́ fún. Àfi tó bá jẹ́ pé mo bá lo ọdún méjì pẹ̀lú ẹ̀. Ẹlẹ́dàá mi á ṣèdájọ́ fún. Ní kíní ní gbogbo nǹkan tó fowó ọmọ tó bá mọ̀ mi sì tó fowó rẹ̀ ṣe. Ẹlẹ́dàá mi á gbọ́ gbogbo ẹ̀ sọnù. Fọ́tò ẹ̀yìn àti ọmọ yín àti Olúalọ́ kọ́ lélẹ̀ ni. Ọmọ mi àti ọmọ mi lọ́kọ méjì. Màmá pẹ̀lú ìrònú tẹ́ tún rò kí ló dé tẹ́ tún gbé fọ́tò yìí sí orí fóònù? Ó ti lórí fóònù mi gan lùgbè kan ọmọ mi fẹ́ lọ. Tó ti bọ́mọ yín lọ? Lọ sí ìlú òyìnbó. Tó ti bọ́mọ yín lọ ni àbí ọmọ yín ló lọ ni? Tó ti mọ́mọ́ mi lọ sí ìlú òyìnbó. Ìgbà yẹn ló ti lórí fóònù mi o. Èwo ni mo fi ṣe o, ni mo gbé sórí fóònù mi o láti gbẹ o. Ẹ wá gbé síbẹ̀ láti ní kẹ́ lè máa rọ́ ọmọ yín lójú ọmọ. Kí n lè máa rọ́jú ọmọ mi, kí n lè máa rí. Òun ni mo ṣe gbé síbẹ̀ o. Ẹni tẹ́ bá béèrè ọmọ yín kí lẹ Olúalọ́ ṣe? Ọmọ abínú ni. Pé kí ni? Pé mò ń béèrè rẹ̀ pé mi ò kàn ní èkìní jákàn sí mi pé ṣé ìbéèrè ọ̀rọ̀ ìbéèrè ló ń wá ṣe níbi ni àbí ṣe mo ní ṣé kò yẹ kí ló ọmọ mi kọ́ ẹ ní tó wà bí ni lẹ́nu iṣẹ́ kò yẹ ni. Bó ṣe bí ìyàwó tí gẹ́gẹ́ bí ìyàwó ṣé kò yẹ ni ṣé kò yẹ kó wà níbí lọ́jọ́ ìní àbí ìgbà tí bàbá ọkọ mi kú ṣé mi ò wá ni àbí ìgbà tí ìyá ọkọ mi kú ṣé mi ò sí láyé ṣé mi ò wá ni àbí báwo ni a ti ṣe ń ṣerú ìyẹn lẹ́yìn ènìyàn. Ibo ni Olúalọ́ ń gbé gangan tó ń gbé ṣé Nàìjíríà ni àbókè òkun tó ń gbé? Ṣe ló ń sákiri kó bá wá fẹ́ ṣe prógrámù níbí nìkan náà lọ máa dúró. So tó bá ti tún ṣe prógrámù yẹn tí wọ́n ti tún ọjọ́ kejì ó ti tún sá lọ. Torí mò ń wò pé èèyàn tó wà Nàìjíríà tó wà lọ gbéyàwó sókè òkun. Ṣé o bá kàn tẹ ẹgbẹ́ sókè òkun at least ìlú kan ìjàmbá ní nǹkan ṣe inú ìgbà tí bàbá rẹ̀ kú ó ṣàyẹ kó gbé wá sí ó ṣàyẹ kó níjọ wá. Ìyẹn ló ya gbogbo èèyàn ní. Ó ti wá dójú ẹ̀ tán po báyìí ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Prophet Sam Olúalọ́ àtìyàwó wọn onírúurú la ti ń gbọ́ láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí. Ẹ wò ó màmá ìyàwó Prophet Sam Olúalọ́ ló tún sọ̀rọ̀ yìí o. Ẹ wò bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn o ẹ súnmọ́ bí ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ kẹtí wá gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ àwọn àṣírí tuntun tí ó tún jáde lórí ọ̀rọ̀ yìí torí Prophet Sam Olúalọ́ wọn tí ì wá fojú ìyàwó wọn hàn o gẹ́gẹ́ bí gbogbo àwọn èèyàn ti ṣe ń béèrè látijọ́ pé ibo níyàwó wọn wà ibo níyàwó wọn wà ẹ rí i pé màmá yẹn ó pèdè kan tó ní agbára díẹ̀. Ẹ wò ó ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ bá yín gbé fọ́nrán ẹ̀ wọlé kẹ́ wá farabalẹ̀ wo gbogbo ẹ̀ bó ti ṣe jẹ́ gan ní pàtó. Àdàbà tẹlifíṣàn lẹ́wà ẹ̀yin tí ò tí ì fọ́lọ̀ wa ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ń sàlẹ̀ fọ́nrán ẹ̀ aago kélébé kan náà ń bẹ ń bẹ notification bẹ́ẹ̀ ni o òun gangan ní òun àtàyín lólobó ní gbogbo kúùgbà tàbá ti ń ju fọ́nrán storyline láì wá dènà pẹ́nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Kọ́láwọlé Tèmítọ́pẹ́ Ìbídòyè ń ṣe káàkiri tó ti jẹ mí lógún jù for now ní títí Ìyá Ìjẹ̀ṣà tó sọ wípé Ìyá Ìjẹ̀ṣà kọ́ ni àwọn sọ wípé kí Rotimi Daniels Foundation kí wọ́n go ahead láti bá wọn wá ọmọ wọn torí wípé ó sì máa mú ẹyọ ẹnìkan jáde one person láti 2018 Tèmítọ́pẹ́ tó bá ń gbọ́ báyìí lọ múra lẹ̀ wàá mú ẹyọ ẹnìkan jáde báyìí tí mo fún lówó wípé ó gbúdọ̀ wá sọ nǹkan against ẹnìkankan tí ì ṣe pé bóyá personal experiences wọn náà sọ failure to do so ṣùgbọ́n àmọ́ ni kò má rẹ̀ náà we remain focused on making sure that Ìyá Ìjẹ̀ṣà gets to see her daughter again and the grandchildren. Olúalọ́, it must be so. One, then two, Akéwì mo ti sọ fún ẹ pé wọn ò ní gbúrú ẹ mọ́ láéláé ó fẹ́ fi Rotimi Daniels Foundation àtọ̀rọ̀ Olúalọ́ ó fẹ́ fi gòkè ní kò dẹ̀ sókè fún ẹ torí wípé dispensation tá a wà lágbára òkè wà fáwọn olóòótọ́ àwọn tó ṣetán irrespective of the circumstances they are ready to stand up for the truth. Ìwọ fẹ́ jẹun ni wàá dẹ̀ jẹun ẹ gbọ́ ilé ìmú bọ̀. Bẹ́ẹ̀ni mélòó ló Olúalọ́ wá sí ọ̀dọ̀ yín tó wá kí yín fẹ́ máa mọ̀ tí ẹni kò yọjú sí yín kò wá kí yín ni. Kò sí ìgbà kan kò yọjú sí mi nígbà kankan rí o. Òun kọjá ń bí lọ ìdó ni mò ń sọ ẹ mo fẹ́ sọ yẹn. Ó kọjá níbẹ̀ ni o ẹ ìyá lọ́dọ̀ mi o. Ẹ máa fẹ́ sọ Yorùbá kọ́ ọmọ Yorùbá ó gbọ́ ọmọ ẹ ìyá lọ́dọ̀ mi o.
èpo máa kọ̀kọ́ já lọ ni a tún kọjá bọ̀ ni o iṣẹ́ ìyá lọ́dọ̀ mi o kí ni o kí mo lọ sí jísọ́sìtì lọ́dọ̀ rẹ̀ gan lára gan ìyá kí mi àfi mo bá lè kí náà bí mo bá dẹ̀ kí náà ní tí mo bá ti kí báyìí tí a ní ìṣẹ́jú kan ó ti àti ní kí máa lọ màmá kí máa lọ kí kúrò lọ́dọ̀ òun lọ́tí máa pariwo lé mi. ní jísọ́sìtì. ní jísọ́sìtì bẹ́ẹ̀. inú mi dùn pé ẹ gbọ́ ohun Kọ́láwọlé Tọ́pẹ́ yìí ní underground. Tọ́pẹ́ Kọ́láwọlé yìí ó máa mú evidence ibi tí mo ti rán níṣẹ́ èdè tòrutòru tí ìṣòun ló volunteer tàbí kó jẹ́ wípé mi ì tí ì gbégbèsè láti ran ọmọ ẹ̀ lọ́wọ́ kó tó di wípé a tiẹ̀ wá decide rárá wípé dúró ná ẹ jẹ́ ká tiẹ̀ lọ gbọ́pọ̀n lẹ́nu ń pọ̀n hàn ká lọ gbọ́kàn lẹ́nu ń pọ̀n hàn. Ẹ mọ̀ wo àwọn fídíòsì tó tẹ̀lé ní tí mo fẹ́ sọ yìí màá tún mọ̀ ju àwọn míì sórí ẹ̀rọ ayélujára títí tẹ̀gbọ́n Ìyábọ̀ ni o títí ọ̀nkù Ìyábọ̀ tó kù ní fún wọn ní bàbá ni o gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa rí mo busy gan ni o tí jẹ́ kí n ráyè ṣe gbogbo we don't chase clout on social media we just want justice we want people to be treated equally okay ó dìgbà náà ire o àwa ń lọ bí iṣẹ́ nìyẹn. a gbọ́ pé ọmọ mẹ́ta ni Ìyábọ̀ bí fún bẹ́ẹ̀ ni Olúalọ ṣé tòótọ́ ni àbí irọ́ ni. òótọ́ ni ẹ̀wọ̀n mẹ́ta ló bí fún ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta o. màmá nínú ọkùnrin mẹ́ta yẹn kò wá sí ẹnì kankan nínú ọmọ wọn tí wọ́n àláwọ̀ láti ní kó máa pè yín gẹ́gẹ́ bí ìyá mọ́mì wọn. kò sẹ́ni tó kàn tí ì pè mí nígbà tí Ìyábọ̀ ti sọ pé nígbà tí Ìyábọ̀ ti sọ tí ò ti pè mí mọ́ torí kò sẹ́ni tó ti lè máa pè mí nígbà yẹn so kó tó di pé wọ́n lọ sórí àṣẹ nígbà pé ilé ìtọ́ tí ó fi tá lọ́ fi máa sọ pé ipe ṣe pé òun ti kíní ẹ ṣe lé òun fúnra rẹ̀ gan lọ́ fúnra rẹ̀ ló lé wọn jáde ta nínú ilé ló lé wọn sórí àkìtàn sílé àkọ́kù. òun fẹ́ rí wọn àti ìyá mọ́. òun fẹ́ rí wọn àti ìyá àtọmọ nígbà yẹn. kó tó di kó ṣẹ̀wá lóògùn wọn lọ lóyìnbó. nílùú òyìnbó bẹ́ẹ̀. ilé àkọ́kù nílùú òyìnbó. nílùú àkọ́kù nílùú òyìnbó ló ti lé wọn jáde orí àkìtàn ni wọ́n lọ ń gbé tó ti lọ ń jẹun àwọn mẹ́rẹ̀ẹ̀rin. ta ló sọ yẹn fún yín màmá. àti ẹ̀gbọ́n ẹ̀ ló sọ fún mi. nígbà yẹn. níṣẹ́ ọdún yìí náà ni níṣẹ́ tá à ń wá yìí. ló ní wọ́n sọ fóun pé ipe bí báyìí ni àti pé fún ẹ̀mọ̀ mi gan Ìyábọ̀ ti kọ́kọ́ sọ fẹ́gbọ́n rẹ̀ nígbà tí ẹgbẹ́ pé ní ọdún tó kọjá. pé òpé tíbi kan tó ṣẹlẹ̀ ré o pé bọ̀dá àwọn òyìn kan tó ṣẹlẹ̀ ré o. pé ọkọ máa ń bá òsùn tó yára máa ń ní òun. pé ọmọ máa ń bá òsùn pé ara máa ń ní òun tóun ò dẹ̀ tí ìfẹ́ kú pé torí oúnjẹ òun lẹ́nu gan. Ìyábọ̀ ní pé ọkọ fẹ́ fún Òṣogbo ó ń lo oògùn láti fi bá òsùn. bẹ́ẹ̀ni mo gbọ́ bẹ́ẹ̀ ó lo oògùn nígbà tó ní tẹ̀yìn kí agbáwo lọkùnrin ṣe máa bá ìnà sùn kára máa ní nìyàn kára máa ro nìyàn. màmá irú èèyàn wo ni Olúalọ gan jẹ́ pásítọ̀ Olúalọ. tí gbogbo àwọn èèyàn mọ̀ sí wòlíì láìbísì irú èèyàn wo ni. ènìyàn burúkú ni o ènìyàn burúkú ayé òun ọ̀run ọlọ́dà mi á dẹ̀ ṣèdájọ́ fún orí mi á ṣèdájọ́ fún o ẹlẹ́dàá mi wú orí mi á ṣèdájọ́ fún àfi tó bá jẹ́ pé mo bá lóyún méjì pẹ̀lú ẹ̀ ẹlẹ́dàá mi á ṣèdájọ́ fún ní kíní ní gbogbo nǹkan tó fowó ọmọ tó bá mi sì tó fowó rẹ̀ ṣe ẹlẹ́dàá mi á gbọ́ gbogbo ẹ̀ sọ́nù. fọ́tò ẹ̀yìn àti ọmọ yín àti Olúalọ kọ́ lélẹ́yìn. ọmọ mi àti ọmọ mi lọ́kọ méjì. màmá pẹ̀lú ìrònú tẹ́ tún rò kí ló dé tẹ́ tún gbé fọ́tò ẹ̀ sí orí fóònù. ó ti lórí fóònù mi gan ló gbé pọ̀ ọmọ mi pé lọ. tó ti bọ́mọ yín lọ. lọ sí ìlú òyìnbó. tó ti bọ́mọ yín lọ ni àbí ọmọ yín ló lọ ni. tó ti mọ́mọ́ mi lọ sí ìlú òyìnbó. ìgbà yẹn ló ti lórí fóònù mi o. ẹ̀wọ̀n mo fi ṣe òun mo gbé sórí fóònù mi o láti gbẹ o. ẹ wá gbé síbẹ̀ láti ní kẹ́lẹ̀ máa rọ ọmọ yín tó yẹ. kí lè máa rọ́jú ọmọ mi kí lè máa rí òun ni mo ṣe gbé síbẹ̀ o. ẹni tá a bá béèrè ọmọ yín kí lẹ Olúalọ ń ṣe. ọmọ abínú ni. pé kí ni. pé mo béèrè rẹ̀ pé mi ò kàn ní ẹ̀kíní jákòó sí mi pé ṣé ìbéèrè ọ̀rọ̀ ìbéèrè ló ń wá ṣe níbi ni àbí ṣe mo ní ṣé kò yẹ kó wá kírú ọmọ mi kọ́ ẹni tó wà bí ni lẹ́ni ṣé kò yẹ ni. bó ṣe bí ìyàwó tí gẹ́gẹ́ bí ìyàwó ṣé kò yẹ ni ṣé kò yẹ kó wà níbí lọ́jọ́ ìní àbí ìgbà tí bàbá ọkọ mi kú ṣé mi ò wá ni àbí ìgbà tí ìyá ọkọ mi kú ṣé mi ò sí láyé ṣé mi ò wá ni àbí báwo ni a ti ṣe ń ṣerú yẹn lẹ́yìn ènìyàn. ibo ni Olúalọ ń gbé gangan tó ń gbé ṣé Nàìjíríà ni àbókè òkun tó ń gbé. ṣe ló ń sá kiri kó bá wá fẹ́ ṣe prógrámù níbí nìkan náà lọ máa dúró. so tó bá ti tún ṣe prógrámù yẹn tí wọ́n ti tún ọjọ́ kejì ó ti tún sá lọ. torí mò ń wò pé èèyàn tó wà Nàìjíríà tó wà lọ gbéyàwó sókè òkun. ṣé o bá kàn tẹ̀ gbé sókè òkun at least ìlú kan ìjọba ní ìkan ṣe inú ìgbà tí bàbá rẹ̀ kú ó ṣàyẹ kó gbé wá sí ó ṣàyẹ kó gbé wá. ìyẹn ló ya gbogbo èèyàn ní. màmá ẹ kọjú sí kámẹ́rà ọdún kẹlò tọmọ yín ti pè yín gbẹ̀yìn ni. ọdún kẹrin rèé ló ti pè mí gbẹ̀yìn. kí ló dé tí ò fi pè yín. mẹ́mọ̀ orúkọ mẹ́mọ̀ èmi náà èyí èmi náà o. ìgbà tẹ́ wá sọ fún Olúalọ pé ọmọ yín ò pè yín kí ló Olúalọ sọ fún yín. ẹ sọ nǹkan kan o. ìgbà ó ní
ibo lolúwa lọ́wọ́ ló fẹ́ mú yín lọ tó ní kẹ́ mọ̀ sọ fún ọmọ nàìjíríà kẹ́ má sọ fún yàn kí n má sọ fún àwọn ẹbí mi kí n má sọ fẹ́nìkan kan ó ní kí n má sọ fẹ́nìkan ni torí pé kán máa mọ̀ ok mo ní kó mú mi èmi náà ni mo sọ fún mi pé kí n mú mi lọ síbi kọ́mọ̀ mi nìyà. ẹ sọ yorùbá tó dá ọmọ nàìjíríà. èmi ni mo ní kó mú mi lọ síbi tọ́mọ̀ mi wà o ló bá sọ pé ok pé tóun bá máa mú mi lọ pé mo ì ní sọ fẹ́nìkẹ́ni onímẹ̀sì ṣe sọ̀rọ̀. wá ló a máa fún yín ní owó àbí. ó ló máa fún mi lówó. owó yẹn ti dá dúró dẹ́rẹ́ ó ti sọ̀pù ẹ̀ tẹ́lẹ̀ tó ń fún yín. owó yẹn tó ń fún mi yẹn kò sọ̀pù rẹ̀ torí pé ó ti fún mi kọ́mọ̀ mi tó lọ. ọmọ mi ni ó ti kọ́kọ́ ló ń fún mi tó wá tọ́mọ̀ mi kọ́mọ̀ mi tó lọ yẹn ló ti wá gbà lọ́wọ́ ọmọ mi pé òun á máa fún mi. èló ni owó tó ń fún yín wà mí. 30,000 náà ló ń fún mi. lóṣù 30,000 ló fún yín lọ́jọ́ ni àbí lọ́sẹ̀ àbí lóṣù. oṣù bí ẹ̀ṣẹ̀ jọ. bọ̀tẹ́ni bá sọ yìí màmá ó máa kọ́lé fún yàn tó ra mọ́tò fún yàn. mọ́mọ́. ó ṣe wá jẹ́ pé ẹ̀yin ìyá ìyàwó tẹbí ìyàwó ẹ̀ ló máa fún ní 30,000 lóṣooṣù. kí máa fi tún máa ṣe máa sọ pé kí ni àwọn ọmọ mi náà fún mi lé o mi yóò bí sí wíwé tó. yẹ bẹ́ẹ̀ màmá látìgbà tí olúwa ló ti bí ọmọ yín lọ pé. torí gbogbo ẹ̀yin tó bá jẹ́ wípé ẹ fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú arákùnrin ẹlẹ́wọ̀n yìí yálà bísínẹ́sì ni tàbí ìdọ́rẹ̀dọ́rẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe fẹ́ ṣe wàhálà yìí kí n mọ̀ gbé àwọn ohun ẹ̀ jáde díẹ̀díẹ̀ kẹ́ mọ̀ wá gbé sí ẹ̀gbẹ́ àwọn kọ́mẹ́ǹtì tó ń ṣe káàkiri àti bó ṣe ń sá káàkiri lórí wípé ó fẹ́ jẹ́ kí Rotimi Daniels Foundation bá ń tọ́ ọmọ kó tó di wípé ó lọ ṣàṣemáṣe tó wá ń ta information iṣẹ́ tá a rán ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ lára àwọn voice note yẹn nínú fọ́nrán yìí máa padà wá ẹ já gbọ́. àṣà ó ṣì ní mi tí mo ń gbé bọ̀ ó ṣì ní mi tí mo ń gbé bọ̀ ó ṣì ní mi tí mo ń gbé bọ̀ ní pásítọ̀ náà ó ṣì ní mi tí mo máa sọ pé ká ṣe lé ìtàn ó ṣì ní ẹ̀sà mo rẹ́dí o àti máa bá yín ṣiṣẹ́ tó di bọ́ńgẹ̀ mo rẹ́dí. òjò agbógbèmí akéwì inú mi ó dùn tó bá lè fetí sí ọ̀rọ̀ arákùnrin apòdà yìí kò yẹ inú mi á dùn tó bá lè gbọ́ ó ti mú ẹ lọ sọ́dọ̀ ìyá Ìjẹ̀ṣà báyìí inú ẹ lè máa dùn lọ́wọ́lọ́wọ́ kò ní pẹ́ tó fi máa yé wo àtolú àlọ́ ẹ já mọ́ gbọ́ lọ. àná sáà ni mo lọ ta mẹgàfóònù mi ńlá yẹn spíkà ẹnìkan ló ràn mí ló fún mi lówó yẹn kí n fi jẹun tí mo wá lọ fi ra 90,000 ni mo lọ fi ra dípẹ́ pa mi bẹ́ẹ̀ tí kò tó ṣẹlẹ̀ sí mi tí mo ní mo tún fẹ́ sọ fún yín tí mo ní okùn mi ìyẹn ni ó lì sí nǹkan tí mo fi lọ tà tí mo fi sọ pé church is a scam mo sọ pé mi lọ. ṣé ẹ ti gbọ́n sìn ó ṣe láwọn míì tí máa post o tó sọ wípé torí tí church ṣe fún un ó sọ débi wípé lára owó tó jí nígbà tó lọ jalè torí adigunjalè ni bàbá ẹ̀ lẹni tó kọ́kọ́ fi ọlọ́pàá arrest ẹ̀ bó ṣe sọ fún mi fúnra ẹ̀ ó ní wípé ìgbà tó ń wá jáde ní the last ẹ̀wọ̀n tó ń lọ torí most part of his life ẹ̀wọ̀n ló ti lò so you cannot be surprised about the things he is doing now torí kò lè ṣiṣẹ́ ọ̀lẹ ni láti lẹ̀ ó wá ní torí gbogbo nǹkan tí chọ́ọ̀chì ṣe fún un chọ́ọ̀chì kan tún wà nígbà tó ń jáde lẹ́wọ̀n dì lásán bíi 3 or 4 million naira tó wà lákàntì òun chọ́ọ̀chì ìgbà tán wọ́n wá lé òun jáde ó ní òun ò tiẹ̀ bìlíìfù rárá mọ́ nínú Jésù now this same guy ó ń lọ sórí post mi ó ní wípé èmi antichrist wípé plan tèmi ni wípé mo fẹ́ já Christianity wálẹ̀ ẹ dúró náà gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ gbọ́ wo kọ́mẹ́ǹtì arákùnrin tí Christianity bá dúró bó ṣe yẹ kí Christianity dúró táwọn bàbá yẹn ò mọ fi orúkọ Jésù àti ẹ̀jẹ̀ Jésù máa fi pa owó tírú Olúalọ́ ò mọ fi irú arákùnrin yìí pa owó allegedly ẹ dúró náà ẹ má bínú ṣé awakọ̀ kan dìde wípé ẹ dúró náà bíbélì tẹ́ ń ka ṣé báwa gan kàwé ẹ jẹ́ ká mọ̀ kẹja ohun tó wà bẹ́ẹ̀ ká tó rò tọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ jẹ́ dènà pẹ̀lú ẹ mọ̀ gbọ́ lọ. ṣọ́ọ̀ṣì mọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ sá bí sọ nǹkan tí ṣọ́ọ̀ṣì yẹn tó ń ṣe fún mi mi lọ ṣọ́ọ̀ṣì mọ́ ẹ jẹ́ sẹ́ndì nọ́mbà yìí àti yín sá and bó ṣe wà yẹn sá máa yẹn nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńgbà yẹn
tó fi ní kí wọ́n á mọ ọmọ yẹn ló fi ti pọ́ ọmọ yẹn ò lọ sí skul mọ́ jẹ́ pé mi àtọmọ yẹn ṣe mọ́ aṣáájọ ń rìn kiri ìgbà méjì tí bá sí lọ wá sún wa máa jọ lọ débi pé àtún ẹ̀mọ́ ṣáǹsùn káàkiri tí ó sì ilé jẹ́ pé kò sí ọmọ yẹn ò lè lọ sí skul so àwọn èèyàn dẹ́gbàdẹ́ ni wọ́n rò pé ṣé ọmọ olúwa lọ pé ṣé bàbá sanwó skul ẹ̀ kéde kọ̀bẹ̀ àwọn èèyàn ń bìlífù nǹkan táwa bá sọ fún wọn àfi nǹkan táwọn èèyàn bá sọ ara kàjọ gbogbo nǹkan tá à ń sọ yẹn náà pé wọ́n ti brain wash wọn òun náà ní gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ mi ti bọ́ ń tèmi o. ẹ káàárọ̀ sá ẹ ṣe gan sá ẹ ṣe mo dúpẹ́ Olódùmarè àdúgbò máa tì yín lẹ́yìn o gbogbo ìpéjọpọ̀ ibi ìpéjọpọ̀. kí ló fa àdúrà tí ò sí lẹ́nu aṣèrè ẹlẹ́wọ̀n yìí a ti bẹ̀rẹ̀ sí ní náwó sí wípé torí ọmọ tó dárúkọ yẹn kébi ó mọ̀mọ́ pa ọmọ yẹn láì mọ̀ pé ọmọ gan ti wà ní orphanage home St. Stephen's orphanage home lọ́mọ wà bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ arákùnrin yóò lè dá ọmọ kan tọ́jú torí kò fẹ́ ṣiṣẹ́ ó lè àti kó mọ tọrọ káàkiri ni bá a ṣe rọra ràn lọ́wọ́ láì dì pé kó mú nǹkan kan wá mọ́ lọ jalè o mọ́ ṣe wọn bá ṣẹ́ tó bá lè ṣe ó yá gbà ànáwọ́ sí i òun lélẹ̀ ẹ mọ̀ gbàdúrà. àwọn ìka tó ń pera wọn níránṣẹ́ Ọlọ́run lórí ayé yín Olódùmarè máa sọ dá sọ́wọ́n àfọwọ́ ara wọn ṣera wọn gbogbo àwọn orí tẹ̀ ń tú sílẹ̀ tẹ̀ ń là lójú tẹ̀ ń yọwọ́ kúrò lóko ẹrú kò ní jẹ́ kípa wọn káyìn o Olódùmarè adẹ́tùpọ̀ máa fún yín ṣe a máa ràn yín lọ́wọ́ sá ẹ wo mo ti join liberation group yẹn ò fúlẹ̀ báyìí sá mo sì ní ẹ mọ̀ pé nìkan sọ̀rọ̀ Àgbàlá Gabriel lánàá tẹ́ bá máa mo rẹ́dí àti sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa ó tún ní ẹnìkan náà tí mo bá yín ṣáàtì tẹ́ bá obìnrin ṣáàtì wa nígbà yẹn tí mo fi sọ pé tí bá ti gé data ó láwọn ọkọ tó transfer sí tẹ́ bá máa mo níjà tó ti sọ fún yín náà àwọn ìyẹn tí máa yà yín lẹ́nu nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn tó ń tẹ̀pẹ́ra wọn ní ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ tó popular ni tẹ́ bá wo kíní ẹ̀ ní kíní wọ́n pè ní Ìdòwú Ìyọ̀mádé ó wà lórí gbogbo kíní ó ní rìdíìmù. mo lè kúrò òní ó kúrò ní redeem tó lọ dá ṣọ́ọ̀ṣì ẹ̀ sílẹ̀ sà tó lọ ń ṣe fellowship yẹn ní Oriental Hotel ní bá sọ nǹkan tó ṣẹlẹ̀ sí yín ẹ̀rù Ọlọ́run máa bá yín pé sáwọn eléyìí náà ṣé wọ́n tiẹ̀ ní human sympathy ṣé ìránṣẹ́ Ọlọ́run tó pera wọn ni wọ́n àbí ìránṣẹ́ èṣù Olódùmarè á máa fún yín ṣe sà. ó ní wọ́n lé ẹ ṣó possible kí wọ́n kàn lé ẹ wọ́n find out pé o fẹ́ jalè wọ́n lé ẹ ojú arógbèmí ẹ bá jọ ń lọ tẹ́ ẹ jọ ń bọ̀ tẹ́ ẹ ń ṣòṣì kiri bí ẹran aṣẹ́wó ṣé mo lè gbà ẹ́ nímọ̀ràn pé kó máa tọ́jú fóònù ẹ pẹ̀lú owó tó bá wà lápò ẹ ṣé mo lè gbà ẹ́ nímọ̀ràn yẹn màá tún mọ̀ lóòjì àwọn ó sì pọ̀ dáadáa ẹ bá jẹ́ kí n fi hàn yín àwọn voice note ẹ̀ sì pọ̀ ẹ wò ó rèé àwọn voice note ẹ̀ pọ̀ tó ló máa ń rojọ́ gan àwọn voice note ẹ̀ lélẹ̀ máa mọ̀ fi hàn wá ó ní ara àwọn rìsíìtì owó tá a sẹ́ndì sí lẹ́ ń wò yìí ara àwọn rìsíìtì yẹn rè ẹ ti rí àwa á máa ṣe tiwa fọ́lọ̀ Kọ́lá Ìbídòyè ibi táyé ẹ ti bẹ̀rẹ̀ sí ní ayé ò tí bàjẹ́ gbogbo ẹ̀wọ̀n tó lọ yẹn kékeré ni o ayé ẹ ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ báyìí ni ayé ẹ ó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ báyìí ni ẹ jẹ́ kí mi lọ sùn torí mi ní iṣẹ́ tí mò ń ṣe mi ìráyé rárá operation fight the battle to finish ni ó dìgbà náà. Olúalọ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa wuyewuye pé kì í ṣe general public nìkan ló ń béèrè ìyàwó Olúalọ́ pẹ̀lú àwọn ọmọ Ìyábọ̀ fúnra wọn ẹ̀gbọ́n Ìyábọ̀ ọ̀nkú Ìyábọ̀ àwọn gan-an kọ́kọ́ gbé ìgbésẹ̀ pé àwọn gbọ́dọ̀ rí ọmọ àwọn ṣùgbọ́n lórí bí ọ̀rọ̀ ẹ ṣe wá ń ká àwọn èèyàn lára àwọn responses tí mò ń rí both home and abroad ẹjọ́ ẹgbọ́ eléyìí kí n tó sọ tí mo fẹ́ sọ. bàbá yẹ bí ọkẹ́ ẹ wo bí àwọn ṣe jàgbàdo yìí tí wọ́n jẹ́ kanlẹ̀ tí wọ́n lè jẹ tán tó o bá mọ̀ pé ọmọ bíbí Àdó Èkìtì ni ọ́ bá Olúalọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tó o bá dé mọ̀ kó wà nínú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú Olúalọ́ bẹ́ẹ̀ lẹ́ fà sókè má bá sọ̀rọ̀ o ṣó mọ̀ kó ọmọ ẹ ti wá sí CAC lọ́sọ̀gbọ̀ ọmọ bíbí inú ẹ̀ tó ń fọ́ káàkiri nípa ìsọjí ìgbà táwa kan rí nínú CAC pé kì í ṣe olótọ̀yàn ó tètè fà jáde ó mórí jìnnà ẹ̀yẹ bí ọ̀kìn bá Olúalọ́ sọ̀rọ̀ ó wà lára àwọn tó ń pọ̀ Olúalọ́ torí pé mo jẹ́ ọmọ Èkìtì mo fi sọ̀rọ̀ yìí fún ẹ ẹ̀yẹ bí ọ̀kìn tá a bá ti rí ìyàwó Olúalọ́ tọmọtọmọ Olúalọ́ wọ gà ó chọ́ọ̀chì ẹ̀ tó wà lọ́pọ̀sìtì NNPC Adó lọ́nà Ìwòròkó
ó máa jẹ́ church àkọ́kọ́ láìsí ogun láìsí ọ̀tẹ̀ tó máa jó balẹ̀. Ẹ̀yin gangan fúnra yín gan ẹyẹ bí ọ̀kín tó bá wá sáré tá a bá rí ẹ̀wọ̀n náà wọ̀n á sọ̀kúta lu ẹni ó ká ju pure water lu ẹni. Ondo State ò ṣe ń wọ̀ fún Olúwa lọ́wọ́, Ọ̀ṣun ò ṣe ń wọ̀ fún, Ọ̀yọ́ ò ṣe ń wọ̀ fún, Ògùn ò ṣe ń wọ̀ fún. Èkó gan pàápàá bóyá City of Jesus àbí Jesus City náà ń pè é tó bá yá á mọ̀ bó ṣe ń lọ. Kábíyèsí Olúfàkì of Ìfàkìlán, kábíyèsí Olúdó of Ìdólàn, ẹ jọ̀ọ́ ẹ pé Olúwa lọ ẹ̀yin méjèèjì kẹ bá Olúwa lọ sọ tó lọ́lọ́ bá ti gbọ́ fire on the mountain. A jẹ́ pé Olúwa lọ ṣẹ́ òṣó orí tí ò bá ti dá ilé ó ṣẹ́ òṣó, ó fi ọmọ bíbí ìlú Ìfàkì ó fi ṣẹ́ òṣó. Ìpè àpọ́sù Ayọ̀ Babalọ́lá kò ní sùn. Tọ́ ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ẹni tó sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n tí Rotimi Daniels Foundation fẹ́ ṣe ni wípé láti sọ fún àwọn ènìyàn wa wípé ilẹ̀ Nàìjíríà jẹ́ ibi tí a sì ti ń bọ̀wọ̀ fún òfin. Mo wá ń bẹ̀ wá, mò ń rọ̀ wá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nítorí Elédùmarè ẹ má jẹ́ ká fi fa òfin sí ọwọ́ ara wa. Níbi tí ọ̀rọ̀ ìgbé dé báyìí ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé àwa náà kì í ṣe wèrè tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn tó ti ń sọ wípé ẹ fọwọ́ fún mi ẹ fọwọ́ fún, ó yẹ kí wọ́n mọ̀ wípé èèyàn kan kulekú gírì lọ gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan, gbogbo nǹkan ló létò. Nítorí ìdí èyí ńkọ́ ẹ jọ̀ọ́ ẹ má ṣinú bí, ẹ má sùn nǹkan kan, ẹ má lẹ́kọ̀ọ́ mọ́ ẹnì kankan, ẹ má fa ẹnì kankan láṣọ. Torí wípé àwùjọ àwọn ọmọlúàbí ni Rotimi Daniels Foundation ń tàdé ń ṣe ni wípé ká lo ọ̀nà tó tọ́ àti tó yẹ láti fi gba ẹ̀tọ́ ẹnikẹ́ni tá a bá fọwọ́ rẹ̀ jẹ ní àwùjọ ká fi gbà fún ẹni bẹ́ẹ̀. Nítorí ìdí èyí ńkọ́ a mọ̀ gbé jáde ní bí ọjọ́ kan bí ọjọ́ méjì gbogbo ìgbésẹ̀ tá a ti gbé ibi tá a dé tí ìjọba náà máa mọ̀ wípé ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan tán máa kí gbá kan bọ̀ kan nínú lórí ọ̀rọ̀ Olúwa lọ. Lẹ́ẹ̀kan sí Rotimi Daniels Foundation will never authorize anybody to go and burn property, to go and fight, or to go and create chaos. No, that is not what we represent. We are a peace-loving people, despite the fact that we try to purchase we try to get justice for victims of whosoever in the society. That being said, we are pleading that nobody should embark on burning property or fighting anybody. No, we are pleading so that we allow the justice, the hand of law, to take its course on this matter. And of course, all the evidences are there. So ntí mò ń sọ ni wípé a fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ wípé Elédùmarè á bá wa yanjú ọ̀rọ̀ yìí. Elédùmarè á bá wa yanjú ẹ̀ débi wípé Olúwa ló máa fa arábìnrin jáde kó tiẹ̀ báyẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú gbogbo agbára tó ní, pẹ̀lú gbogbo ipò tó ní láwùjọ, kó lo ipò àti agbára yìí àti ọ̀rọ̀ tó ní kó bá wa fi wá ìyàbọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ jáde, kí wọ́n dẹ̀ bá ìyá sọ̀rọ̀, kí wọ́n bá Major Obi sọ̀rọ̀, kí Sister Funke náà rí àbúrò wọn bá sọ̀rọ̀ lẹ́yìn ọjọ́ tó ti pẹ́. We are not asking for too much, but still we are pleading with the general populace never to involve in any chaotic activity that can disturb the peace of the society. That is not what we want. Thank you. wọ́n wá ṣe ní láàánú pé àwọn tó bá jẹ́ CAC member láwọn tó jẹ́ fashion ti bàbá lọ wọ́n ṣàǹtà láti bọ́ta láti defend bóun ìyá mi àwọn ọmọ mi ń kọ́ dáadé yín kọ́ àdúrà wá gbà láti defend Pastor Olúalọ tí ò dé lè work. àìkúrò ti wá dá controversial ó ti dóríṣiríṣi kò sínú ó ti dóríṣiríṣi ẹlẹ́yàmẹ̀yà ó ti fẹ́ dá sílẹ̀ báyìí nínú CAC torí pé àwọn kan ń ṣe ti Pastor Olúalọ, àwọn kan ní kó bọ́ta kó wá sọ̀rọ̀, àwọn kan ní kó dáhùn torí pé gbogbo ọmọ Nàìjíríà ló ń béèrè lọ́wọ́ wọn pé bo ni ìyàwó wọn wà. Ó dá mi ò fẹ́ mọ́ ni o, mo ti kọ̀ lẹ́ o, àbí mi fẹ́ tẹ́lẹ̀ ibì kan ló wà, ó yẹ kán lè bọ́ta kán lè sọ fún wa kó tí ì sí nǹkan tó jẹ́ big deal nínú question tó ń béèrè lọ́wọ́ wọn tó ṣe wá dológun pé àwọn ò ní dáhùn. Princess Erama ìyá ẹ̀ka lẹ́mọ̀ àbẹ́ ṣe wà dáadáa báwo ní dé yín kò tí ì sí nǹkan tó burúkú jù tí Pastor Olúalọ bá lè jáde. Brother mi ṣe wà ẹ̀ka lẹ́ o, thanks for joining us. ẹ jẹ́ ká tap, ẹ jẹ́ ká power, ẹ jẹ́ ká tap, ẹ jẹ́ ká tap. Thank you. ẹ má bínú kó ṣọwọ́ olóòrùn wa ní pẹ́ akọ̀fẹ́ sáré dá fáwọn ọ̀rọ̀ yẹn sharp ní kálẹ̀ lọ́wọ́ bí sùn sí tó ti yé yín. ẹ jẹ́ ń gbá wọn kọ̀ọ̀kan wọlé. ṣé omi ìròpó tí ì jẹ́ nǹkan tó burúkú jù tí wọ́n bá tètè ṣe ohun tó yẹ kán ṣe lójú ọjọ́ kó tó dológun kínní, ṣùgbọ́n tí wàá dológun fàkínfà báyìí ẹ̀yin tẹ́ bá jọmọ CAC ẹ̀yin tẹ́ máa mọ story yẹn bẹ́ẹ̀ pé èèyàn yín ni Bàbá Olúalọ. ẹ kalẹ́ sàṣẹ wa àdúgbò sàrẹ̀ àgbà ẹ kalẹ́. mo ní ẹ̀sà mo ní ẹ̀sà gbogbo ilé nǹkan sà mo ní èèyàn yín ni Pastor Olúalọ. Kò ń ṣe àwọn mímu kan fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn because yes for sometimes tẹ́ bá dọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ èèyàn Ọlọ́run
Ọlọ́run kò ṣàánú wa ni mi fẹ́ dá sí because. Ẹ má sọ pé àná máa dá sí i. Ẹ wọ́n kè sá. Ẹ má sọ pé àná dá sí i. Ẹ yẹ wuye followers. Mo kàn sọ fún yín, wọ́n gbà tí ó dáhùn reason, you know. So, but now the issue they come to the Ìparí ìṣiṣẹ́ wa. how can the whole world be asking you for something God bless you. and up to this moment? Yes. You're not even saying anything about it. That's number one. And as a matter of fact, if you have a role, I tell you, Yeah, God bless you, sir. even when you love, the moment it's been called your wife, it's part of your identity. Matter of fact, regardless of when it's about it's not because of your wife, because of your kids. You have to come out and defend or explain what has transpired about the story tells. So I'm quickly shaping my backtrack to discuss Lori into some. The story tells I listened to it. It was early this morning, today morning, because we're still in 11:55. But around 5, unfortunately, it was the story. I brought a lot of I can listen. That was why I was interested in the topic to do. One listen, I take pain to listen to what the elder sister was saying. You want to fail alone, you want to go to hospital to be shit up. At the end of the day, you want to go to Nigeria, lost in France. It was in the France who take beer marketers, I got a solo near and everything. Now, I want to get to know, and the family will come and come over 3 years from Pastor. One could be everything. I'm very you as a professor go, don't preach for you alone, don't preach for everybody. Now you're not talking, you're not saying anything. When the word tells you, I need that conclude. Then you're told the case control you're going to go to the debate table. If I go already back, come on, this is a late don't be low and start a good at a good moment. Because if after about my dad, now met a time. But they say another function anybody about Korea. So the lady told us something wrong in it. I'll make a conclude or reckoning. Carlos, you are alive would have anyway, ó sì máa possible kó wà alive wọ́n lè ti ọkọ̀ lè ti bóyá nǹkan ọ̀rọ̀ ẹ má jẹ́ ká fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀. So conclusion of the meaning something must have wrong to this lady because one pay our family before now regularly. The last I told mom says we didn't open. But they respond and that was the last I told us for last. Up to this moment, one pay she could down. So you as a man of God who are visible without them. And when you were careful, and that's why I'm surprised. Because leadership months says Bass engage me. Says first Bass no one do it. Says not be me. So, leadership who are not okay. The first 15 years, says not low. So I know the level of leadership and how strong they were. Because leadership says, then but the leader know. So we don't want that in this body of Christ. Come and tell us what is happening. Up to this moment, it's not a can see part of you. On the body of Christ, on the Christ position can is dirty people. As a matter of fact, the authority of that must do somehow much as so this topic is interesting like that. Bẹ́ẹ̀ni ẹlẹ́sìn pé tí wọn. Ọjà àdébò ni ọ̀pá àtàrọ̀. Àṣà ni mà. So wọ́n ní wọlé mọ̀bí tí ìyàwó pásítọ̀ lọ́wọ́ àwọn níwà tí wọ́n lọ. Màtí rírí tí mo máa rí kọ́ ló máa ṣàánú wa mà ní ọlọ́run máa mẹ́ni tó ń sìn ọlọ́run ṣàánú wa mà ní. Wọ́n lẹ́yìn lẹ́jọ́ gbé pamọ́. Ìgbà tí mo gbọ́ sítórì yẹn torí mo láwọn tó jẹ́ wípé godfather wọn ni máa yẹn. Mo wá pè wọ́n pẹ́ jọ. Gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́nà láti jọ́ ìní. Lè gbọ́. Mo ní ibo lóbìnrin yẹn gangan ibo ló wà. Bí nǹkan ti ṣe ni. Àbí àtàwọn ọmọ mẹ́ta. Bí nǹkan ti ṣe ni tí nǹkan bá ṣe kó sọ̀rọ̀ kò fẹ́ sọ kọjá àdánwò. Ṣùgbọ́n wọ́n kàn keep mood. Aṣáárí kan tún gbé trọ́fì kan bẹ̀rẹ̀ sí ní ìyá fọ́tò ní ìwọ náà. Ẹ̀yọ́n ní bàbá náà bàbá lọ sí bẹ́ẹ̀ di àbí nǹkan. Mo ní àwọn ayé sẹ́lẹ̀ ayé ẹnìkan ẹ wá fàyè ọmọ ojú ọmọ mẹ́ta àti obìnrin fàyè wọn ẹ wá fi ń gbá gbẹ̀fẹ̀ lórí social media. Ọlọ́run kò sùúrù o. Because mi tẹ̀ mo rò lọ́jọ́ tí màmá arúgbó yẹn ń sọ̀rọ̀ mo rò báyìí. Àwọn àwárẹ́ níbo tán lè bá bí ọ̀rọ̀ sí yíyá ní favourable talk. Tán tẹ̀lé bá wọn sọ̀rọ̀. Ẹnu òkà wọn ní ẹ̀kọ́ náà wà in control. Ó ti lówó ń sin náà ó ti wà on top nínú CAC wọn lè sọ̀rọ̀ mọ́. Ṣẹ́gbẹ́ mi náà ṣe máa mú sórí kan náà wà lára àwọn pásítọ̀ ọmọ tó wà ní Ìbàdàn yẹn náà ni mo máa sọ sórí yẹn ìyẹn mo mọ̀ yẹn dáadáa bó wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó wọn nìyẹn tó ṣe yín nígbà àwọn obìnrin wọ́n fẹ́ yín nígbà tẹ́ ẹ̀ sì jẹ́ nǹkan kan tó bá ti wá lówó tó bá ti fẹ́ fẹ́ràn aráàlú òyìnbó yẹn wọ́n á dẹ̀ rọ́bìṣì àwọn ìyàwó tó ń fẹ́ yẹn wọ́n á dẹ̀ rọ́bìṣì wọn tó sẹ́ni ha ṣé àwọn tó bá ti wá ó sì rọ́bìṣì obìnrin tẹ̀ wá dá níbo lọmọbìnrin yìí wà ń sìn ó dá mi ò fẹ́ mọ́ o níbo ló wà àbí nà ó kó bá jẹ́ bí ọba mi ò fẹ́ mọ́ ni o yọ̀ọ́yẹ́ tó bẹ́ẹ̀ sì dábàá fáwọn tó ní mi ò fẹ́ mọ́ o ẹ ti rọ́bìṣì ẹ̀ nìyẹn fáìn ìyẹn ò ní kó kú ọ̀láyé náà. àbí nà ó lọ bí bẹ́ẹ̀ báwọn bí ọba tiẹ̀ gbádùn mọ́ bẹ́ẹ̀ bá ti lọ́kọ́ lọ lọ́sẹ̀ gbádùn ẹ̀ lọ yàn bẹ́ẹ̀ fáwọn tó ní wọ́n á ṣàmọ̀ pé ó ṣàṣeyìn àbí nà ẹ lọ já sílẹ̀ fáwọn tó bá ní nà wọ́n wá bí. Ṣé ó dàbí ẹni pé gbogbo àwọn a sì máa sọ̀rọ̀ lórí àwọn social media àwọn gbọ́dọ̀ máa jáde lọ́rọ̀ bàbá ìtọ́ máa jáde látọ̀ máa fà tó bá kanra wọn ẹ̀rí kó máa oníkálukú. Ọ̀rọ̀ yẹn sì máa dé bẹ́ẹ̀ ó sì máa dé lẹ́kùn yẹn I'm telling you. Àwọn ilé náà gbọ́ máa ń tó lọ pé kíní kan tó máa kọrin fún bẹ́ẹ̀ dé àwọn ọmọ sí bẹ́ẹ̀ dé ló wá kọ̀ ní ọ̀sán kan wó didi ẹ̀mí àtọmọ mẹ́ta ó ní kókò ní kẹ́nìkan máa dà wọn lóhùn kó bá wù wọn kó máa kọ́ kó bá oníkálukú máa dákẹ́ tó bá yá ẹ̀yìn máa jẹ́ òdìdí pásítọ̀ tó bá kúrò ọ̀rọ̀ yẹn wá sí church wọn jẹ́wọ́ ní pásítọ̀ yẹn fẹ́ dáná
wọ́n bá kó ẹjọ́ yẹn wá sí church wọn. Then I don't blame them because olórí ìjọ tó bẹ́ẹ̀ yẹn tó wà tí ò níyàwó ṣé èèyàn ní máa bá ọgbọ́n ọmọ ìjọ sùn ni nígbà tí ìbálòpọ̀ tára ẹ̀ bá kún ṣé wọ́n sọ fún wa pé òun òbí kan sùn ni ṣé àbáwọn èèyàn tí wọ́n ti research máa nìyẹn wọ́n ti research wọn ni. ó pọ̀ díẹ̀ díẹ̀. nǹkan ló ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àti máa yẹn ibi tẹ́ tó ń lọ yìí àlọ́dá ṣàtẹ̀lẹ̀ tó fẹ́ sí yẹn ìyá ti wọ́ọ̀sì. àwọn bàbá wọn ṣì náà kó sọ fún àwọn òbí láti enjoy yes now kó sọ fún wa pé yes. Only I listened to Mrs. Law Elder Sister talk. I have come to the conclusion that the woman and her children are in France. Only France ni ẹnìkan wà lórí Facebook tí wọ́n bá wa kọ reply wọ́n kọ comment síbi. Wọ́n ní pẹ̀lú wọn lẹ́gbọ̀n alọ́pọ̀ jáde. Wọ́n ní pẹ̀lú nǹkan táwọn gbọ́n bẹ̀. Ó fún wọn ní conclusion kó dà pé France ni wọ́n àyẹ̀wò. The couple are falling out. Very soon news will filter from diaspora. Jésù ń bọ̀ ẹja gbọ́ tán. Of whereabouts. Okay. Wọ́n là máa tó gbọ́ nípa woman yẹn. Ṣẹ́rí ó dàbí ẹni pé bí àwọn torí pé ó silent woman yẹn ni bí ó wò pé kọ́ lè lọ pẹ̀lú gbogbo stuff bá wù ṣáṣá bí òun náà ṣe gbé woman yẹn lọ síbi ibẹ̀ yẹn níbi tó wà yàtọ̀ mọ́ bọ̀ àdúrà mi ní kọ́lọ́ jẹ́ kí woman yẹn ṣì wà òkè kọ́lọ́ ṣì jẹ́ kó wà òkè láti lè lè. àyíkẹ́dúpẹ́ èsì àti woman yẹn mọ̀ sí kẹ́ẹ̀dì kan ó ní agbára. God bless you. God bless you. kò ṣe olú alọ́dọ́ ló jẹ́ kó rí òkè ló ń sọ. wọ́n mọ̀ sábẹ́ wọn lórí òkè ló ń gbé wọn níbẹ̀ ló ń gbé. God bless you. Èmi náà gbọ́. Èmi náà gbọ́. Yes. ìjọba ìbá lọ France ẹgbẹ́ ìlú pẹ̀pẹ́ àti mi ọkùnrin máa lọ fẹ́ gbẹmí lọ fẹ́ ó dẹ̀ lóyún kẹta ẹgbẹ́ àdúgbò ìdó pẹ̀lú condition yìí ẹ̀rọ ló lọ́ máa tẹ̀kẹ́ àwọn ìgbà tó ń dé France ó pé ìgbà tó ń fọ́ọ̀dì tó ń lọ alọ́ṣù yẹn ẹgbẹ́ ní 10 years photo nìyẹn oníkan ní kọ́ wọ́wọ́ ní ọmọ kẹta ìlú pé sọ́wọ́n pàtó lọ́dún wọn náà ló ló ń kọ́ wọn kẹ̀kẹ́ that's the 10 year photo kò ń ṣe this year so now they're asking you now where's your wife and the kids you are moved about it you are instructing your father to move about it and you feel you can do whatever you like in that country. ẹjọ ṣe máa yẹn go ẹjọ má bínú sí gbogbo ṣé máa yẹn ò ti fail church yẹn gan ni when a pastor cannot tell us where he has his family ẹjọ ẹ kò sọ fún mi náà ṣé family ẹ wà Naija ni kò sí ní Naija ṣé responsible pastor kan àbí èèyàn kan tó wà reliable kan sọ fún wa pé òun ti family òun wà ẹ dẹ́ yes or no àwọn àbí báwọn àbí báyìí o ẹ̀yin tọ́lọ̀ òye o bíbá ilẹ̀ bí mi wà o ṣé kọ̀ọ̀kan tí wọ́n kọ́ kí ni ó kí ló rà yìí dín inú ẹ̀. yẹsà ẹ kalẹ̀ sà. àmì o ẹ tó mi sọ ara wọlé o. ó pín sí méjì àkọ́kọ́ a máa sọ̀rọ̀ àṣeyàn alárẹ̀ra ẹlẹ́rọ̀ra ẹlẹ́kejì a máa sọ nípa àwọn tí wọ́n ń wá ìwàkúwà because àṣìkẹ́ pẹ̀sẹ̀ ọkọ̀ sí pé ṣé máa yẹn ṣé kò fi fẹ́ church ẹ̀ a máa ń padà bọ̀ pé kọ́lọ́jọ kọ́lọ́mẹ́ta tó dúró lójúkú ẹni tó ń sùn tó kú òun kọ́ ló dojú lójúkú ẹni tó ń sọ pé kọ́ba yìí ó rọ̀ tó insist pé irọ́ kìnnìkan ni ẹni ẹ̀ láti lẹ́yìn bọ́lá káyé ti sùn inú mi dùn pé àwa tá a wà ní diaspora àwa lórí platform yìí àwọn west tí wọ́n mú Christianity wá bá wa àtàwọn Arab tí wọ́n mú Islam wá bá wa is it the way they practice the same practice in Africa especially na our Nigeria èmi sí lórí ọ̀fẹ́ láti máa lọ sí church bíbá yìí ó jẹ́ American churches couple of times and I know what their condition and what their doctrine is like and how Lord is spent in the church the all the service of ìjùmọ̀ náà wà lọ. bẹ́ẹ̀ni o. láwọn náà wẹ́pọ̀ sí jẹ́rọ̀ ẹ̀rọ sílẹ̀ ẹ̀kọ́ lọ́jọ́ Sunday náà dé ní. nàìjíríà náà pásítọ̀ tí wọ́n ti máa fẹ́ pé ẹ máa ṣe ìṣòro ẹ máa ṣe ṣọ́sàn nàìjíríà lè pété àbí nàìjíríà ṣe wà lọ. during COVID when nobody could come out globally a pásítọ̀ kan tún lọ design website iṣẹ́ tẹ̀ ṣe wọ́n ti tẹ́ máa wá sọ ìdámẹ́wàá ẹ máa sọ price lórí iṣẹ́ tẹ̀ ṣe táwọn fara wọn tí wọ́n rí jáde. so ẹ má blame àwọn ẹni yẹn tí wọ́n wá gbára àwọn tó ń tẹ̀lé wọn kiri àwọn ìkẹ́ blame ní ọkọ̀ bá ń tàbí akọ́tọ́ bá rí ìrọ̀lá lọ́wọ́ ẹ̀ kó máa stop láti máa dùn. akógbá wọlé bẹ́ẹ̀ ni. akógbá wọlé. jẹ́ ká padà sí àtúntà ìyáwó jẹ́ ẹlẹ́ran ara. ó gbá lámọ̀ wípé èmi àdókòtò tó kàkiri muslim ṣẹ́rí lẹ́yìn àwọn churches tó jẹ́ ẹ̀yìn kí ló máa ń pè wọ́n àwọn agent churches like Africa Baptist Catholic mọ̀mọ́ yẹn ẹni ọjà tí ọ̀dà tẹ̀ gèjè tó lọ churches ẹ̀ ṣe yá mi every churches tó kù na gèjè ògbọ́n tó bá lọ síbẹ̀ wọ́n tó dé bá wa ibi ò tẹ pé káyọ̀ ọba máa lọ sí ọ̀dùnmọ̀ pẹ̀lú gbogbo revolution àtòrí blue tí wọ́n ṣe nàìjíríà wa lẹ́yìn láàrin oṣù kan ó ní iye pásítọ̀ kan máa ní pé wọ́n borí àwọn borí gbogbo àbáṣá sùn wọ́n bá nínú church wọn aṣọ pípa sí gbó. tí àwọn tá a jẹ́ èèyàn tá a bá ṣe àká ìwà sílẹ̀ èmi àdìsí to go to house let everybody listen to me ṣé mi ò lè tó lè sọ sí àìsí àdìsí to go kò gbàgbé àdìsí 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 tó gbà ìgbàgbẹ́ ló máa mẹ́ra yá tó bá ń pèsè bá tẹ lọ́dún kọ̀ọ̀yà rẹ̀ kó máa gbọ́ ọ̀rọ̀ máa jẹ lóhùn. torí wọ́n bí wá sílẹ̀ sí kan
láti ẹ̀tọ́ lọ lẹ́sìn nílẹ̀ sí tó dá lóhùn láti ṣe ìdìbẹ̀dẹ̀ ẹni tó bí sí ìdókun tó lẹ̀ tọ́ lọ níbi òkun tó lẹ̀ dá lóhùn òkun ló máa ti dá máa parí kó tó tẹ̀lé sọ fún. iṣẹ́ tẹ̀ mọ́bí star tó lẹ̀ pọ̀lọ́ ìsàpè yẹn tó ń gbọ́ kò yẹ ìrọ́bọ̀ tẹ̀ fẹ́ dá sí safety ìsẹ́nìsì ọ̀ká ọkọ̀ wá sọ àwọn ẹlẹ́rọ ara kọ́ wá sọ dọ́lọ́ bàjáde sẹ́ and this is very common àwọn ìlú yìí ti lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo àdúgbò làbújá ìyàwó pásítọ̀ church yẹn because ọ̀pọ̀ church máa ń rí àwọn ìyàwó ló máa ń lọ gbàgbára yẹn tó yẹ pé ibi tí a bá ti rí pásítọ̀ ìgbọ́dọ̀ di pásítọ̀ mrs àwọn ìyàwó yẹn wọ́n máa ń rí ọ̀pọ̀ yẹn so tí ọkùnrin tó ní pé bóyá bá yẹn access information wọn cctv kan ni bí o dispute wọn kì í ṣe àpásọ̀ tó approach me nàgbà tí wọ́n bá fà ní tí ẹni bá ṣe church àwọn òṣìṣẹ́ òfin kan òfin ọlọ́run tó lẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ nínú kọ̀ọ̀yà àbáyọ̀ sí bẹ̀tẹ̀rẹ̀ tẹ́ bá lọ láwùjá sí ọdún global. gbogbo wọn ni. ọjọ́ tí mo ló ń bá ẹ tọkọ tí ìyàwó ẹ̀ sọ gbà kọ́kọ́ tẹ̀ rí ṣé kékeré kan tó ti ra mọ́tò kiri tí káwọn àti káàkiri nígbà tó máa ra mọ́tò tó ra fẹ́ tó tẹ̀ 1 million tí mo lọ ra yẹ that was his first car nígbà tí ètò dáhùn orí àkìtọ̀ ọlọ́kọ́ ṣọ̀tún ọ̀sìn. èyí ṣe lábẹ́rẹ́ alẹ́ kọ́ bá fẹ́ lè lọ́ra orí àkìtọ̀ ẹ̀ mọ́ tẹ́tọ́ sí ibẹ̀. so kọ́lọ́jọ kọ́lọ́mà lè wà lè kúlì kákọ́ bẹ́ẹ̀ lọ kọ́lọ́mà lè wà lè kúlì because ẹni tọ́lọ́ bá lè kúlì kò ní sára kúsà. ọ̀pọ̀ bàtà tàbí máa ti ń kókòrò táwọn wá lè táwọn káàkiri kápá ojú àwa kò síbi tí ìyàfi pé ọlọ́run gbà ó. bàbá sáwọn afẹ́nà wọn náà ní pẹ̀lú ọ̀nà tábà sọ ọ̀dọ́ lọ́wọ́ àlẹ́ wọn káàkiri. tó bá fúnjẹ dáadáa láti ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ yìí sọ tó bá fúnjẹ dáadáa tó kọ́ tó kọ́ máa sí àjẹwò. àjẹ ẹ̀yẹ yẹn ló sì bàtọ̀ ni ìpá social media tó gbẹ́lá kiri kò sí. wọn ò rí àwọn ọ̀rọ̀ mọ́kúrẹ́ òbí dà bẹ́ẹ̀ ó ga o I wish the whole world could come together ọ̀pọ̀ ìlú rí àṣì ìṣúná ìjáde. ok ẹjọ ṣé nígbà tí ìyàwó pásítọ̀ bá míìsì fún ọmọ ìjọgùn ṣe ní míìsì. ẹmọ tó ṣẹlẹ̀ nítorí àbí náà tàbá lè máa wáyàwó pásítọ̀ ìbóyá ọmọ ìjọ tó máa ti sọnù àbí bí àtúntò pé wọn ti pè wọn lórúkọ tó ń jẹ bí wọn ṣe fi ń ṣòṣì tó ń ṣe yẹn tó ń ṣìlè tó ń ṣe jọba lẹni sọ fún wọn tọ́ba lẹni pè wọn lórúkọ tí wọ́n jẹ́ ń sí ẹ̀dùkọ́ ni wọ́n tí ò straight yẹn máa padà straight ni. wọ́n bá ní pé àwọn kan tábà yọwọ́ àwọn ará wa ní east wọ́n bá ní pé wọ́n gbé ọkàn ní ìṣògo tó wà jáfa jẹ pásítọ̀ ní ìdájọ́ ẹ̀mọ́ sàkóso pẹ̀lú ritual yẹn tí wọ́n jáfa jẹ pásítọ̀ kí ló dé. ẹ̀gbọ́n mi to corroborate nǹkan tẹ̀sẹ̀ sọ yìí mo gbọ́ nǹkan from Nigeria lánàá àìró ló ń dẹ̀bà mi one of our churches be one of the top 2 churches ẹ̀jẹ̀ ká máa fẹ̀mí darí tẹ̀lé mọ́ sí top 2 churches tó ní university tó ní everything àwọn ọmọ mẹ́ta lánàá àná ètò ìjọ ń rọ̀ wọ́n gbá bọ́ọ̀lù lórí fèdè ìkẹrin wọn wà nínú hostel ó kàn wọ́n ṣùkùtù wọn ó fẹ́ lọ bá wọn nínú lórí fèdè all of a sudden ara yẹn lè strike lánàá wọn òjò tó ń rọ̀ Nàìjíríà ni àwọn méjì ẹ̀kọ́ ló sọ pé tó bá fi ṣọ́ọ̀ṣì kọ́lé ẹ̀dẹ́bí lórí ṣọ́ọ̀ṣì ni àkọ́bí wọn. ẹ máa gbọ́ ara yẹn lè strike àwọn ọmọ mẹ́rin àti tó wà lẹ́nu ọ̀nà hostel wọ́n tẹ̀lé lọ́ọ́ lẹ́bẹ̀ to cut the long story short mẹ́tẹ̀ẹ̀ta tó wà lórí fèdè tó wà nínú lẹ́yìn ọlọ́tẹ̀ yóò ń jí padà mẹ́tẹ̀ẹ̀ta tó wà lórí fèdè wọ́n sáré rush wọn gbàtọ́ máa fi dọ́sítọ̀ wọ́n lè revive àwọn méjì ìtọ́jú wọn ó nìkan ní ìyá ẹ̀ bí kò yẹ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan mọ́ ọmọ ẹ̀ tí ó bá bí 15 ọmọ kékeré tó wà ní ìwádìí wọ́n ròyìn bí ara yìí bí àsọmọ yẹn wọ́n ló wọ rẹ̀ látòkè ní ó dẹ̀ ṣá gbogbo rẹ̀ ọmọ yẹn ti dùkú sí ní bọ̀ká ní kò fi pé mo súnmọ́ yàn tó máa wà ní yunifásitì àti ọmọ wa sọ̀rọ̀ ìjọba àwọn wàásù yẹn ó sunkún òbókè bẹ́ẹ̀ bọ́sẹ̀ àwọn sunkún láàrin mọ́ àpè kí ló ń ṣe olóòlù ló yọ ọmọ olúwa lẹ́nu ọ̀nà lára sán lánàá olóòlù àtàwọn méjì ló escape ẹ̀ ìkẹta yẹn kù lọ́la òkè ní ìṣèjọ́ ọ̀jọ́ pé àtàrò àtàlẹ́ òró ni àná tí ọ̀pọ̀ tó ṣe ní sábẹ̀ ìṣèjọ́ àti àná ti gbogbo ẹ̀ àwọn yòówù tó ń lórí àtọ́ ń gbà ní ìlú mi ní Abẹ́òkúta ìmìíràn ní kò tí wọ́n kọ́ church méjì wá ìdá ẹlẹ́tọ̀ pẹ̀sán báyìí tí kò nínú àpá sọjọ́ ṣẹni pé òun pípa kó yẹ pé mọ́ṣáláṣí ló kọ́ síwájú church òun ìjọ́sí lọ tọ́lẹ̀ sàṣìra wọn. àwọn wèrè ní ọmọdé kò nìkan nìyá ìbí wọn kò jẹ ìbí mọ ọkùnrin ọkọ bẹ́ẹ̀ ìbọn tí Ọlọ́run kó yẹ pé mọ́ṣáláṣí ló kọ́ síwájú church òun. alómọdé ṣù àtàwọn pípẹ́ yìí ṣe olówó aláwọ̀ tẹ̀ tó ń lójúmọ́ ó lẹ́fù tó lọ àlọ́ ìjẹ́bọ̀rọ̀ tẹ̀ lọ́wọ́ bọ́bá yẹ pariwo báyìí ó lè kó jọjọ àyànná tẹ̀ ọkọ mi ìkọ́ náà church tẹ̀ sọ yìí náà ṣe bí àwọn domestic worker yọkọ nínú náà ló jáde lẹ́jọ́ mẹ́ta yìí tí wọ́n sọ tí wọ́n lò irú victimization irú brutality tí àwọn ẹ̀ka àkàtà nínú ilé òṣìṣẹ́ Ọlọ́run ọba ilé àti fún àwọn olójẹjẹ ó máa ní wọn lára ó tẹ wọn lọ́rùn kọlọ wọ́n máa fi kámẹ́rà sẹ́ni sẹ́mbẹ̀ bí fún ọmọ ẹ̀dá sùn nínú wẹ́ẹ̀sì tó bá tiẹ̀ wà lánàá. ẹ̀rẹ̀ kúrò sọ ẹ̀kẹ́ mú sí káàkiri ẹni tó ní pé tó bá fi ìjọ lẹ̀ àkọ́bí wọn máa kú tí ó bá fi ìjọ ẹlẹ́jọ́ bá padà sílẹ̀ kọ́. Mr. Tyler, we are just reporting the effect of, ignorance and the effect of overpower, effect of, what do you concern me? Effect of Ukukashime. That's in the mind of the leaders in the church. So that's what I'm saying. That's the reason I bring about the samples. How can a lonely child or somebody be struck to death
an Arab or somebody on the side of a church that you're pointing out to, and you pray every day. And that brings us to this Oluwalo of it. This is a man that everybody has been asking, where is your wife? Where is your wife? Thank you. I told Mr. Yes, you went down. Thank you. Thank you. And you are not in your congregation not to say anything. Yeah. And you have the God now. You've been posting around. You wanted to do your birthday and everything. At the expense of your wife and 2 3 kids. Ẹ jọ sọ bímọ mi, ṣé máa bímọ mi ni? Ọlọ́dún ní àwọn ẹgbẹ́ sọ nínú tàbí ẹ̀rẹ́ náà létà àwọn ti fẹ́ pé ó jẹ́ ti níyàwó tí mi máa ń kàn sanwó. Jésù, ọmọ márùn-ún. Ó ti wá fẹ́ àbúrò. Àwọn èèyàn máa burú ṣá o. Àwọn èèyàn máa burú gan o. Àwọn èèyàn máa burú gan o. Tí wàá lọ fẹ́ wúmà yẹn pamọ́. Ṣé mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ torí pé kò ṣe mánéjì pẹ̀lú ọmọbìnrin yẹn ó fẹ́ wúmà yẹn pamọ́ òun ló fa ohun tó ṣẹlẹ̀ yìí báyìí sẹ̀. Ó ti ń báyìí sẹ̀. Ṣé bí báyìí sọ wá ní kó máa lọ sí France kó lọ sí France ní gbóhùn mọ́? Ẹ imagine. Ó sì yẹ ó dẹ̀ ti máa tẹ́sí nìkan kò gbúdọ̀ gbórí jáde kò gbúdọ̀ pé òun níyẹ kò gbúdọ̀ pé rẹ̀ níyàwó òun. Nígbà tó ń tẹ́tọ̀ wọ́n ní mo ń ṣe ẹ̀ ó kò látàdó Èkìtì ó lọ sí ìpínlẹ̀ Bá ń church wọ́n ló tún ti yá ẹ̀bí trash ni. Ilé wa ṣe ń church mi. Ṣẹ̀gbọ́n kálọ́ ní ṣọ́ọ̀ṣì. Two days lónìí yá ẹ̀ lónìí. Kálọ́ ní ṣọ́ọ̀ṣì. Kálọ́ ní ṣọ́ọ̀ṣì rẹ̀. Wọ́n bèrè ibi tí yá ẹ̀ ṣe. That's the matter to that this woman o. Kálọ́ ní ṣọ́ọ̀ṣì Wọ́n rẹ̀. tó send voice note sí wọn pé wọ́n ní sọ wọn nípa sọ wọn nípa sí wọn oníṣẹ́ wọn ò lè ṣe everything wọn. Ìbàdàn ló bẹ̀rẹ̀ sí market lẹ́kẹ̀ẹ́. Ṣé rí ẹ ṣe gbogbo ẹ̀yin dáàdì wa tẹ̀ ti bá wa dá sí ẹ ṣe princess ẹ̀yin náà ẹ dá sí ká tó rí pé èmi náà tún máa sọ nǹkan kan sí ẹ bá wa dá sí yáyáyá wọ́n ní ikú tó ń pojú gbà ẹ ni ẹ má jẹ́ ká fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ this is a free world ó yẹ yín ẹ sọ̀rọ̀ bá ti yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ìjọ torí Ọlọ́run. wọ́n ní àwọn òwe kan wà tó máa pa tó máa sọ pé àwọn ti gbàgbé mo lè fẹ́ pa òwe yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé ṣẹ́rímà yẹn ó ní nǹkan tó ń bò ìyàwó yẹn náà dẹ̀ ní nǹkan tó ń bò pẹ̀lú ẹ̀ tí ò ní bẹ́ẹ̀ ṣé máa ní kọ́ sọ̀rọ̀ níbẹ̀ yẹn ó ní most of all these factors sí pé ìyàwó wọn ló máa lọ ń gba agbára kan wá ó jẹ́ pé tó bá ti gbà dé tán àwọn ọkọ wọn wá gbà sórí that is why they máa pe pastor and pastor mrs ṣẹ́rẹ̀ mi o bíbélì yín wádìí ohun gbogbo di ètò ṣe òtítọ́ mú pastor lèmi náà and at the same time ṣọ́ọ̀ṣì èmi fi ọwọ́ gbá ọjà wípé ṣọ́ọ̀ṣì mi o in as much as I'm confined bàbá àti bàbá dáwà tẹ̀lé kò ní méjì àwọn èèyàn lè máa sọ oríṣiríṣi yẹn the redeemed Christian Church of God àwọn èèyàn lè máa sọ oríṣiríṣi ṣe ti ń bẹ̀yẹn tí èèyàn bá ń tẹ̀lé èèyàn tó bá mọ orí èèyàn tó tẹ̀lé ó bẹ́ẹ̀ kà kó padà lẹ́yìn ẹ̀ kó tó di pé ó da ẹ̀sìn polówó. tí ọkọ̀ tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ pásítọ̀ Alọ́ yẹn ó ní bá nínú ó ní àṣírí kan tí wọ́n jọ ń bò ìyàwó tó fìyà jẹ ó fara pamọ́ òun ló fara pamọ́ kì í ṣe pásítọ̀ Olúalọ́ ló fara ẹ̀ ló fi pamọ́ ní ìmọ̀ Olúalọ́ yẹn rí ní ìfẹ́ rírí ní ìfẹ́ mọ́ mo kàn máa ń gbọ́ Olúalọ́ ní ìgbà tí mo ti gbọ́ ní 20 years nígbà tí wọ́n máa ṣe kinní lórí rédíò tí wọ́n máa pariwo béèrè. So that is what I want to say gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní pé ẹni tí wọ́n bá ń tàn fún gbọ̀ngàn kó má tàn ara ẹ̀ nísìnyí ó fi àwọn family ẹ̀ sí ní stressful condition ọkọ ń gbé ẹ̀ pamọ́ ìwọ náà gbé rẹ̀ pamọ́ come out and tell people what is going on. ẹjọ ṣe ṣọ́ọ̀pù woman yẹn wà ní àtijọ́ tí ò ní jáde tí ò ní sọ̀rọ̀. ó ní woman yẹn wà náà. mi ò gbàgbọ́ pé woman yẹn wà kò lè sọ̀rọ̀. pamọ́ àjẹkábọ̀ ẹ̀ máa já sọ̀rọ̀ wà. Nbo ló máa wà tí ò sọ̀rọ̀ láti tọ́jú sọ̀rọ̀ ní ẹ̀sìn wa. Wọ́n rí iṣẹ́ wọ́n rí èèyàn tó yẹ kọ́ṣọ́ lówó. Àbẹ́ gbọ́ wọ́n sì gba tírọ́fì kan bóyá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò sí. Bíbí kan ló dúró sí tó ti ń gba gbogbo kinní wọ̀nyẹn wọ́n máa lọ mú bẹ̀ náà ni. Ẹni tó lè lọ mú. Ẹ jẹ́ kí ẹ lọ bọ́ ìta fún ẹ̀sìn lọ́sítà ẹ̀ láàárọ̀ yìí. Èèyàn tó yẹ pé security kiri gan-an kò ń ṣe kékeré àwọn ní kan lọ mú ibi tó wà. Olóńjà ní tọ́tù máa rí ló ń kọ̀ sáré ní ìsọ́jú ẹ̀ àdóní sísáì sá báwo ni yẹ́sọ̀ yẹn ti sọ pé ọ̀kan ló gbóyin fún òun dáwọ̀ sí ti. Ó lẹ́yìn kó máa fún yẹn wọ́ ẹ̀sẹ̀ ọ̀rọ̀ tó ń bá débẹ̀ oníkùn wọn ò lè bá sọ because it's on the move sísá máìlá ló ń sọ ló fi onímọ̀tẹ̀ tó fi lọ. Òun wà lọ́nà ọjọ́ ọ̀jà kò ní àṣà sí. Gbàgbé ó níbi tẹ̀ lè jẹ́ sí sílọ́ọ̀sì láwọn àbí kan. Àwọn táwọn láti lóyìnbó yìí gan ẹ bá dé Nàìjíríà tẹ̀fẹ̀ jẹ́ kẹ́rìbọ̀dì rí yín security ní bodyguard yín wọ̀n nígbà kan níbi tẹ̀ wá orí ilẹ̀ fẹ́ ní tẹ̀fẹ́ fi lọ gbé ẹ láwọn family ẹ̀rí ìyá yẹn bí ẹni tó lẹ́sẹ̀ nínú kó lè lọ gbé rúmọ̀ yẹn. We are talking about millionaire. Àmàsọ̀rọ̀ ta nípa ní àmàsọ̀rọ̀ ta ìzọ ní à èèyàn tó lè wò èèyàn tó lè fún yàn ní 20 million ní tí ò ní bojú wẹ̀. Ṣẹ́rí èmi rò pé nígbà táwọn tó lẹ́nu gangan tán bá bàrẹ̀ sí ní bá wọn dá sí ọ̀rọ̀ yẹn sìn báwọn yà á mọ̀ lọ́rùn ewúrẹ́ ló sì ń bà tán. Ṣẹ́rí ó dàbẹ̀ ni pé àwọn tí máa tó bímọ fún màá yẹn pọ̀ àwọn ìyàwó tó fẹ́ káàkiri ó pọ̀ ṣẹ́rọ́kùnrin tó bá ti ń kọ́fà tí yóò fẹ́ kọ́ mọ̀ pé ìyàwó wà níbi kan bí. Yes ẹjọ́ bẹ́ẹ̀ ni ẹjọ́ kìí ṣẹjọ́ àwọn tá à ń sọ yìí àwa tá a pè wọ́n léyàn tẹ́ pè wọ́n léyàn tẹ́ sọ wọ́n di kíní ni I'm telling you ìkòkò tí yóò mọ̀ pé òun lè jata òun ni gbogbo wọn
tó wá dórí iná tó wá ń sọ òun nírú àwọn yẹn pé ìgbà tó ń bẹ̀rẹ̀ àwa iná ìṣọmọ kékeré náà èyí báyìí at least ọmọ ọlọ́mọ odidi ọmọ lẹ́ni tá à ń sọ̀rọ̀ nípa èyí ẹjọ́ ṣé bàlẹ̀ máa fi láìfù èèyàn kan ta káìtì báyìí tabasọ láìfù èèyàn kan tabasọ di tọ́yì tàbí ń ṣeré lẹ́yìn kan wá ń bọ́ ta tó sọ pé káwọn èèyàn má dáhùn káwọn èèyàn má sọ̀rọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ imagine ẹjọ́ òdẹ̀ngòsì láìfù èèyàn kan bẹ́yẹn just like that wọ́n dẹ̀ ń sọ bí eré òdẹ̀ fi ń ṣàwàdà ṣé ẹ mọ̀ pé torí pé àwọn pípù yìí wọ́n ti pera wọn ní pastor then CAC wọn yẹn torí pé ẹ mọ̀ pé irú CAC lèmi náà gbà tí mo wà ní Sisi ẹ wo bọ́n ṣe ṣègbésí ayé wọn nígbà yẹn ṣe ẹ rántí ọdún kan tán jàjà tó pọ̀ gan báyìí tán lọ tán máa ń ṣe CAC day tán máa ń ṣe bí i tán máa ń ṣe once in a year every year báyìí tán tún di gbogbo wọn tán bó nídìí tán bá gbogbo ẹ̀ nídìí wọn yá láwọn ènìyàn tẹ́bá dé ìkíná sí pé mo tán káàní tán náà ṣe báyìí sí fashion CAC ti pólíṣì bíi méjì àwọn kan ti lágbájá àwọn kan ti làtàmọ̀dù bó ṣe ṣe nìyẹn wọ́n wá ń ṣe competition yẹn wọ́n máa ti gẹ́ẹ̀tì wọn bá wọn sí àwọn kan ti dáwọ́sà àwọn kan ti bàbá lórúkọ bàbá yìí wọ́n ṣe gbogbo wọn ti wá sọ́ọ́dí kákọ́ọ̀sì ẹjọ́ ṣọlọ́run tá à ń sìn ṣọlọ́run yìí pé méjì ni because àjọ tó ti lò ṣọlọ́run tá à ń sìn yóò ti pé méjì ni torí mi ò mọ̀ tó ti gbogbo tó ń bá káyì ṣọlọ́run ti pé méjì àbírú ayé wò lélẹ̀ báyìí ṣé ẹ̀dẹ̀ rí tálẹ̀ mọ̀kọ́ dẹ̀ fi ṣẹlẹ̀ ló pọ̀ gbogbo ọ̀rọ̀ wa dùn mí o jẹ́ ọdún tójú bọlé ẹran nùrù ẹlòmíì ọmọ fẹ́ lòmíì dín ara sórí ráìsì ni níbi tí ẹ bá gbèsè ayé yìí lọ yìí wọ́n fẹ́ lòmíì wọ́n fi ṣe ata sórí ráìsì ni ẹni tó bá ṣọmọ ọlọ́mọ bá kan tó ṣọmọ tiẹ̀ báṣubàṣu ó lè sọmọ ọlọ́mọ kó fi jẹ kó fi ṣe súyà ṣùgbọ́n ọmọ tiẹ̀ náà ń bí pé bolówà tí ò dáhùn yẹn ṣé yẹn ló wá wá dùn ẹ wá lọ wò wọn lábẹ́ ṣọ́ọ̀ṣì wọn mo wá wo èrò lọ́jọ́ wo mo wá òkè ṣáà àwọn eléyìí ti kú ni ṣé wọ́n ti kọ́ ọpọlọ èyí yìí lọ ni àdúgbò náà kó làkàyà àwọn èèyàn sí ganan ẹjọ́ tí ìṣẹ̀ bá tiẹ̀ wà mú wa náà fi ẹni kó rí wa má tó pé ní ṣé gbogbo àwọn èèyàn lórí wọn ti yí tí tọpọlọ wọn tó ti lọ́dànù ni wọ́n ń béèrè lọ́wọ́ yẹn pé bo ni ìyàwó àtọmọ wà ẹ̀dẹ̀ tó ṣì ń lọ ṣọ́ọ̀ṣì yẹn ẹ̀dẹ̀ jókòó rẹ̀ ranjú orí burúkú kalẹ̀ ẹ̀dẹ̀ tó máa fi ń ṣòwò owó tán bẹ̀ àbí bí mi ò torí I just don't know mi ò mọ̀ bí ogun tó ń jà wá ní Nàìjíríà yẹn ogun yẹn tó wá tún kóyè wà lọ tó kọ́ pọlọ wà láwọn èèyàn dẹ̀ lọ́pọlọ náà dúdú èwo ni kílẹ̀ yóò ṣe dúdú àbíbù yóò ní nǹkan wọn ẹnu dúdú nìkan náà ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé wọ́n ti fẹ́ràn ogun òrèwó náà ṣe àbámọ́dá gbogbo wọn lò káàkiri those useless people ṣùgbọ́n ẹni tó bá kọgbọ́n fún kó béèrè ni gbogbo Ọlọ́run fún ní sẹ́ǹsì lọ́dẹ fún wa ní làákàyè àwọn èèyàn ń lò àwọn èèyàn kì í lò rárá ẹjọ́ nígbà tí ẹ bá tí yóò tẹ́ ẹ pèèyàn ní pásítọ̀ yín báwo ló di bàbá yẹn tó bẹ́ẹ̀ yẹn máa wà yẹ́ ẹ̀jẹ̀ gọ́líbù God bless you Mr. Wálé ọpọlọ náà kàn ló fún bíbí kò sí nǹkan tó ní wọn lóògùn láwọn oníyàn kankan bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọn kàn wọn máa ń lo fọnrẹ́bù kí ni wọn fi ń lò tọ́wọ́ káwọn ilé wọn fọnrẹ́bù wọn ti mọ tẹ́ ẹ̀ ń bá káwọn ti mọ kọ́lẹ́mù yín tó máa ti lè mú yín mọ́kànnà yẹn báyìí ẹ ti gọ́ nìyẹn ìwà ìdúró àwọn ọpọlọ àwọn ìwà àwọn èèyàn tó yẹ kó wúlò fún níbi tí Nàìjíríà dé dúró ó yẹ kí gómìnà ti fún wa ní problem ó yẹ kọ́nà lè máa lo àwọn èèyàn fún wa ṣùgbọ́n gbogbo àwọn tó yẹ kó tó wá wúlò fún Nàìjíríà wọ́n ti di ọpọlọ wọn ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni ẹ má bínú o ẹ dákun gbọ́ ẹ̀yin tẹ́ bá ní ṣọ́ọ̀ṣì ẹ̀jọ̀ má bínú gọ́ọ̀mẹ̀ntì fún wa ní problem ẹ wo bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó Nàìjíríà ẹ wo bí mọ́ọ̀sì ṣe pọ̀ tó kílẹ̀ tó gun wa òṣẹ́ náà ṣọlọ́ wà gbàdúrà mọ́ ni ẹ sọ fún mi ẹ wo pé iye èèyàn tó ń képe Ọlọ́run everyday ṣé bí ìlú la wà yìí táwọn èèyàn kú sí ṣọ́ọ̀ṣì àdúrà dẹ̀ ń dàmbẹ̀ kó tó sọ pé Ọlọ́run tọ́lọ́run ò ṣe èmi tí n bá lọ lórí mọ́tò tí n bá ń drive lọ tó bá ṣe bí ṣe prayer mo lè má gbàdá kí n máa sọ fún Ọlọ́run lọ́rùn nínú mọ́tò mi. láti sí àdúrà dẹ̀ ń gbà ẹjọ́ náà very simple very gullible orúkọ láti sí ẹjọ́ wọ́n dẹ̀ wá lóde wá lo gbogbo kí nìyẹn fún yín wọ́n dẹ̀ wá kó gbogbo yẹn wá kó yín sí bondage kí ló dé ṣogun láyé ni. ẹjọ́ láwọn tó yẹ kó ní ọpọlọ wọn ní lọ síbi iṣẹ́ ṣọ́ọ̀ṣì náà máa jókòó sí pàtẹ́ bá lọ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ lẹ́ẹ̀mẹ́rin lọ́sẹ̀ ẹ̀dọ̀ owó kí lẹ̀ sọnù tẹ́ ń wá káàkiri when you supposed to face your business face your job ẹ lọ kú sí ṣọ́ọ̀ṣì ẹ lọ jókòó sí ṣọ́ọ̀ṣì náà ní ṣọ́ọ̀ṣì lọ́sọ̀ lálọ́lálẹ́ ṣọ́ọ̀lọ́run ti sọnù ní ṣọ́ọ̀lọ́run yẹn sọnù lọ́lọ́run yẹn pé wà á ti ẹjọ́ wà 24/7 ẹjọ́ ń wọlé ẹjọ́ ń jáde lọ́lọ́run ti fi yín sílẹ̀ ni. yes it's when you don't move closer to your goal lóore láti pọ́lọ́run wà pẹ̀lú nínú àjọ ayé ẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wa ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílìkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.